mẹ́nu kan àwọn ọmọ mi gẹ́gẹ́ bí idẹ fún wíwá ojú àánú. Ìyábọ̀ Òjó ló ṣèkìlọ̀ bẹ́ẹ̀ fún bàbá Ìjẹ̀ṣà. Ẹ ṣàtìlẹ́yìn fún Tinubu o láti ní ìrírí àlàáfíà. Portable lọ́wọ́ sí àtúndì ìbò ààrẹ tó ń bọ̀ láìpẹ́. Gómìnà Mákindé fi ẹgbẹ̀rún mẹ́wàá náírà 10,000 naira kún owó oṣù àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ látàrí ọ̀wọ́n gógó epo bẹntiróòlù tó tún gbẹnu sókè. Láíláí mi ò ní gbà o. Mi ò ní gbà kí wọ́n sìnkú ọmọ mi láì ṣe àyẹ̀wò DNA. Joseph Alọ́ba bàbá Mohbad ló jáde pariwo bẹ́ẹ̀. Ìdí rèé o táwọn ajẹ́rìí Jehovah fi lè gba ẹ̀jẹ̀ ara wọn pamọ́ báyìí láti lò fún ìtọ́jú tó bá nílò kí wọ́n gba ẹ̀jẹ̀. 20 ọdún ni mo fi wá ọmọ. IVF 8 ni mo ṣe tó já sí pàbó. Sọ́rógésì ni mo fi padà bí ìbejì làǹtìlanti. Arábìnrin kan ló ṣàlàyé ohun tójú rẹ̀ rí lákòókò tó ń wojú Ọlọ́run fún ọmọ. Àdánù ńlá lèyí o. Ọmọ ìyá kan náà méjì pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá iná l'Ondo. Ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí. Èyí ga o. Ọ̀dọ́kùnrin ẹni ọdún 21 fipá bá obìnrin lò pọ̀ fún un lọ́rùn pa l'Ondo. Ó tún ṣẹlẹ̀ o. Àwọn agbébọn kọlu ìjọ ECOWAS ní Kwara. Wọ́n jí èèyàn 8 gbé. Ọmọ 20 ọdún kan ṣekú pa ìyá rẹ̀ látàrí pé ó kọ̀ kó wẹ̀ fún, kò sì tún pèsè owó fún arákùnrin rẹ̀ láti bẹ̀rẹ̀ iṣẹ́ tó kọ́. Ọpẹ́ o, àwọn àgbẹ̀ méjì tó ṣẹ́kù nínú 4 tí wọ́n jí gbé nílé iṣẹ́ kòkó nìbàdàn gbà yọ̀ǹda nípa akitiyan ẹ̀ṣọ́ aláàbò. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Dẹ́kun mímẹ́nu kan àwọn ọmọ mi gẹ́gẹ́ bí idẹ fún wíwá ojú àánú. Ìyábọ̀ Òjó ló ṣèkìlọ̀ bẹ́ẹ̀ fún bàbá Ìjẹ̀ṣà. Òṣèrébìnrin ni Ìyábọ̀ Òjó ti ṣe bẹ́ẹ̀ kìlọ̀ fún bàbá Ìjẹ̀ṣà tí adájọ́ tako mímẹ́nu kan ọmọ rẹ̀ láti fi wá ojú àánú nínú àlàyé tó ń ṣe fún aráàlú. Ìyábọ̀ ṣèkìlọ̀ pé òun yóò gbé ìgbésẹ̀ òfin tó bá tẹ̀síwájú nípa mímẹ́nu kan àwọn ọmọ òun nínú awuyewuye náà. Lójú òpó ayélujára Instagram rẹ̀ lọ́jọ́ Àìkú Sunday, Ìyábọ̀ bá bàbá Ìjẹ̀ṣà sọ̀rọ̀ tó sì tẹnumọ́ pé òun ní àwọn olùtọ́jú ọmọ tó pọ̀ àti ìyá òun tó dolóògbé tó mójútó àwọn ọmọ òun nígbà náà tí àwọn ọmọ òun kò sì fìgbà kankan wà lábẹ́ àìsí àbójútó. Ó tẹ̀síwájú nípa títẹnumọ́ pé iléeṣẹ́ okòòwò òun tẹ́lẹ̀ ní ìlú Péjú ní ọ̀pọ̀ òṣìṣẹ́ tó fi mọ́ àwọn abániṣerunlóge, àwọn aṣojú olùtajà àti àwọn ọmọọṣẹ́, èyí tó mú kó ṣòro fún un láti máa ṣe àwọn iṣẹ́ fúnra rẹ̀ tàbí kí ó fi àwọn ọmọ rẹ̀ sílẹ̀ sínú ewu. Ìyábọ̀ Òjó ní òun kò ní wàhálà kankan pẹ̀lú bí bàbá Ìjẹ̀ṣà ṣe ń sọ ìhà tiẹ̀ nípa awuyewuye tó wáyé náà, ṣùgbọ́n tó ní kí bàbá Ìjẹ̀ṣà gba èyí gẹ́gẹ́ bí àkíyèsí láti dẹ́kun kó sì jáwọ́ lílo àwọn ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí idẹ fún ìkànnù. Ó ní kò lè jọ rárá bó ti wù kó mọ. Ìyábọ̀ Òjó ní akin ẹgbẹ́ lágbà ni bàbá Ìjẹ̀ṣà jẹ́, kò sí nǹkan kan míì ẹ̀wẹ̀. Ó ní ṣíṣe àṣemáṣe pẹ̀lú ọmọ kékeré, ọmọdébìnrin ọmọ ọdún 14 kì í ṣe ohun tó dára rárá, ìwà ọ̀daràn gbáà ni. Ó ní ó yẹ kí bàbá Ìjẹ̀ṣà fi ìrònú pìwàdà rẹ̀ hàn. Òṣèrébìnrin náà ní ilé ẹjọ́ ní bàbá Ìjẹ̀ṣà jẹ̀bi lórí àwọn ẹ̀rí máa jẹ mìíṣó. Dákun má ṣe mú ti àwọn ọmọ mi bọnú awuyewuye yìí. Ìyábọ̀ Òjó ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ fún bàbá Ìjẹ̀ṣà. Ìkìlọ̀ yìí ló wáyé lẹ́yìn tí bàbá Ìjẹ̀ṣà nínú ọ̀pọ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò sọ nípa bí Ìyábọ̀ Òjó ṣe fi àwọn ọmọ rẹ̀ Festus àti Priscilla sọ òun rí fún àmójútó nígbà tí àwọn ọmọ náà wà léwe. Ojú gba òun tì lórí ìbáṣepọ̀ àwọn tó le koko lọ́wọ́lọ́wọ́ yìí. Ó sọ pé òun kò fìgbà kan ní èrò ibi sí i. Ó ní bí Ìyábọ̀ Òjó ṣe tako òun dùn òun gan-an, ó ba òun lọ́kàn jẹ́. Ó sọ wípé nígbà tí wọ́n sọ nípa ìhà tí Ìyábọ̀ Òjó kọ lásìkò ìlàkọjá òun sọ fún ẹni náà pé ẹni tó jáde látara òun nídìí iṣẹ́ tíátà ni Ìyábọ̀ Òjó. Òun kò lè gbèrò ibi sí i, òun kì í fẹ́ kí obìnrin ní ìṣòro, ṣùgbọ́n ohun tí Ìyábọ̀ sọ ara rẹ̀ dà lónìí kò yé òun. Bàbá Ìjẹ̀ṣà tún ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ kan ní ilé ìtajà Ìyábọ̀ Òjó ní ìlú Péjú níbi tó ti ní ó fi àwọn ọmọ rẹ̀ sọ òun lábẹ́ àbójútó òun nígbà tí Ìyábọ̀ jáde lọ ra nǹkan. Ó ní òun mójútó àwọn ọmọ náà lásìkò tó jáde lọ ra nǹkan, àmọ́ nígbà tí òun kò rí kí ìyá wọn dé, òun ní kí ọmọọṣẹ́ òun kan dúró ti àwọn ọmọ náà. Nígbà tóun sì lọ wo ìyá wọn, nígbà tóun débẹ̀ lòun bá èrò pìtìmù níbẹ̀ tí wọ́n tò láti fẹ́ ra nǹkan ọ̀hún. Ìkìlọ̀ Ìyábọ̀ Òjó fi hàn pé ó ti múra tán láti gbé àwọn ìgbésẹ̀ ìlànà òfin láti rí dájú pé wọn kò mẹ́nu kan àwọn ọmọ rẹ̀ nínú ìjíròrò awuyewuye náà.
ṣàtìlẹ́yìn fún Tinubu o láti ní ìrírí àlàáfíà. Portable lọ́wọ́ sí àtúndì ìbò ààrẹ tó ń bọ̀ láìpẹ́. Gbajúgbajà olórin tàkasúfèé ní Portable ti lọ́wọ́ sí àtúndì ìbò ààrẹ Bọ́lá Tinubu. Ó sọ wípé sáà kejì yìí yóò mú àlàáfíà jọba. Nínú fídíò kan tó gba orí ayélujára kan ni olórin náà ti ń rọ àwọn ọmọ Nàìjíríà láti gbárùkù ti Tinubu. Ó ní pé àlàáfíà lórílẹ̀-èdè wà lórí ìpadàbọ̀ Tinubu sí ọ́fíìsì gẹ́gẹ́ bí ààrẹ. Ó ní Nàìjíríà orílẹ̀-èdè òun a nílò àlàáfíà. Tí àwọn ò bá fẹ́ ogun ní Nàìjíríà kí àwọn èèyàn dìbò fún Tinubu, òun kò fẹ́ wàhálà. Tí a ò bá fẹ́ irú ogun ilẹ̀ Amẹ́ríkà àti Iran káwọn èèyàn tẹ̀lé Tinubu. Ó sọ wípé ilé ayé burú gan-an. Portable tún sọ̀rọ̀ lórí ìṣọ̀kan ẹ̀yà. Ó tẹnumọ́ pé kí ààrẹ dúró pẹ̀lú Yorùbá. Portable ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àlùfàǹsá sí àwọn ọmọ Yorùbá tí kò bá dìbò fún Tinubu. Olórin náà tún tẹ̀síwájú sọ di mímọ̀ pé òun ti ń kópa nínú ẹgbẹ́ kan tó ń ṣàtìlẹ́yìn fún Tinubu ṣáájú ètò ìdìbò gbogbogbò. Ó ní òun sì ti bẹ̀rẹ̀ sí ní kó èrò jọ láti gbárùkù ti ààrẹ ṣáájú ètò ìdìbò ọdún 2027. Ó fi kún pé òun ṣẹ̀ṣẹ̀ gba aṣọ, òun kò tíì gba owó. Ó ní tí òun bá gba owó, òun máa pín ìrẹsì, noodles àti epo pupa. Nínú fídíò náà ni Portable ti gbé ìkìlọ̀ kalẹ̀ fún àwọn èèyàn tó ń jẹ mọ̀kúndùn ìṣèjọba Tinubu ṣùgbọ́n tí wọ́n yàn láti má ṣàtìlẹ́yìn fún. Níṣe ló ń fi òkú ọ̀rọ̀ ránṣẹ́ sí irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀. Olórin tàkasúfèé náà tún da àwọn àríwísí ọlọ́kùn òjọ̀kan lórí iye owó epo bẹntiró tó gbẹnu sókè nù bí omi ìsanwó. Ó fi ìjẹ́ olótìtọ́ rẹ̀ hàn sí ààrẹ. Portable ganu sọ̀rọ̀ ó wí pé wọ́n ní epo bẹntiróòlù di ọ̀wọ́n gógó. Ó ní kódà tí epo bá jẹ́ mílíọ̀nù kan náírà kí Ọlọ́run túbọ̀ máa pèsè fún òun àti àwọn olólùfẹ́ òun. Ó ní fún àwọn tó ń bú òun. Portable ní ta ni wọ́n lérò wípé kóun gbárùkù tì. Ó ní olùjáwé olúborí lòun máa ń ṣàtìlẹ́yìn fún, òun ò kì í gbárùkù ti olùfìdírẹmi. Ó ní káwọn olólùfẹ́ òun ṣàtìlẹ́yìn fún ààrẹ Tinubu, ẹni tí òun tẹ̀lé kì í ṣe olùfìdírẹmi. Portable ẹni tórúkọ rẹ̀ ń jẹ́ Habib Òkìkíọlá ló ti jẹ́ alátìlẹ́yìn Tinubu tó ń polongo fún gbígbárùkù ti ààrẹ. Portable wà lára ọ̀pọ̀ àwọn gbajúmọ̀ àmúlùdùn tó ti jáde síta ní gbangba láti kéde àtìlẹ́yìn wọn fún ààrẹ ládùrú èpè àti àwọn ọ̀rọ̀ àlùfàǹsá tó ń wáyé lórí ìtàkùn ayélujára. Gómìnà Mákindé fi ẹgbẹ̀rún mẹ́wàá náírà 10,000 naira kún owó oṣù àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ látàrí ọ̀wọ́n gógó epo bẹntiróòlù tó tún gbẹnu sókè. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti kéde pé gbogbo àwọn òṣìṣẹ́ nípìnlẹ̀ ni yóò lẹ́tọ̀ọ́ sí ẹgbẹ̀rún mẹ́wàá náírà 10,000 naira gẹ́gẹ́ bí àlékún owó oṣù òṣìṣẹ́ fún oṣù mẹ́ta gẹ́gẹ́ bí owó ìrànwọ́. Mákindé jẹ́ kó di mímọ̀ níbi ètò kan tó wáyé nílùú Ìbàdàn tí í ṣe olú ìlú ìpínlẹ̀ náà lọ́jọ́ Ajé Monday. Gẹ́gẹ́ bí gómìnà ṣe wí, àlékún owó oṣù náà pọn dandan lójúnà láti mú àjàgà owó epo bẹntiróòlù tó gbẹnu sókè fúyẹ́ díẹ̀. Àlékún owó oṣù náà ló máa bẹ̀rẹ̀ lóṣù kẹrin pẹ̀lú èròǹgbà pé ó ṣeéṣe kó tẹ̀síwájú tí ọ̀wọ́n gógó epo bẹntiróòlù ọ̀hún kò bá wálẹ̀. Ó ní ẹgbẹ̀rún mẹ́wàá náírà 10,000 naira ló jẹ́ àfikún owó oṣù wọn lóṣooṣù gẹ́gẹ́ bí owó ìrànwọ́ epo àti fún owó ọkọ̀ lílọ bíbọ̀. Bákan náà ló ní àwọn mìíràn tí wọn ò ṣiṣẹ́ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ náà lè jẹ mọ̀kúndùn owó ìrànwọ́ náà. Àwọn yóò mójútó dáradára kí gbogbo ẹ̀ lè sẹ̀mẹ̀kú ẹ̀ kó lè dùn. Ó ní bí òun ṣe ń mórí lé ìkẹ́sẹ̀járí ìṣèjọba òun, ọ̀kan lára àwọn nǹkan tí òun fojú sùn lé lórí ní ìtẹ̀síwájú. Láíláí mi ò ní gbà o, mi ò ní gbà kí wọ́n sìnkú ọmọ mi láì ṣe àyẹ̀wò DNA. Joseph Alọ́ba bàbá Mohbad ló jáde pariwo bẹ́ẹ̀. Joseph Alọ́ba bàbá gbajúmọ̀ akọrin wọ̀sọ́wọ̀sọ́ ni Ìlérí Olúwa Alọ́ba tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Mohbad, ẹni tó dágbére fáyé ní bíi ọdún díẹ̀ sẹ́yìn, ló tún ti bọ́ síta pariwo pé òun ò ní gbà kí wọ́n sin òkú ọmọ òun àfi tí wọ́n bá ṣe àyẹ̀wò DNA. Ó ní òun ò ní fààyè gbà kí wọ́n sin òkú ọmọ òun títí wọn ó fi ṣe àyẹ̀wò DNA fún ọmọ náà tí olóògbé náà fi sáyé láti lè mọ pàtó bàbá ọmọ náà. Ṣé ṣáájú ní ilé ẹjọ́ májísírèètì ìpínlẹ̀ Èkó tó wà ní Ìkòròdú ti pàṣẹ pé kí wọ́n ṣe àyẹ̀wò DNA láti fi lè mọ̀ bóyá olóògbé ọ̀hún ló bí Liam Alọ́ba tí wọ́n pè ní ọmọ rẹ̀ tàbí òun kọ́. Adájọ́ Adédùsóyè Sónúgà ló pàṣẹ èyí lákòókò ìgbẹ́jọ́ pẹ̀lú àtẹ̀lé ẹ̀bẹ̀ Alọ́ba. Nígbà tó ń sọ̀rọ̀ nínú fọ́nrán fídíò kan tó fi sí ojú òpó TikTok rẹ̀ tí Punch Metro sì rí ní ọjọ́ Àìkú Sunday, Alọ́ba sọ pé àwọn kan tó ní agbára ń gbìmọ̀ láti dá ìlànà àti àṣẹ
ilé ẹjọ́ náà dúró. Alọ́ba ní tó bá ṣeé ṣe òun ò bá ní kí wọ́n gbé ẹjọ́ náà kúrò ní ìpínlẹ̀ Èkó kí wọ́n gbé lọ sí ìpínlẹ̀ Èkìtì. Ó ní àwọn èèyàn kan tí wọ́n lágbára ni wọ́n parapọ̀ láti fi ikú ọmọ òun ní òun lára láti ìgbà tí ọmọ náà ti jáde láyé. Alàgbà Alọ́ba tẹnumọ́ ọ̀rọ̀ àyẹ̀wò DNA tó sì rọ ìjọba ìpínlẹ̀ Èkó kí wọ́n jẹ́ kí òun lọ sin òkú ọmọ òun, ṣùgbọ́n ó ní láìsí àyẹ̀wò DNA pé kò lè sí ìgbésẹ̀ àti sin òkú ọ̀hún torí ó jẹ́ ọ̀nà kan pàtàkì tó jẹ́ ẹ̀rí sí ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ó tún wáá rọ gbogbo ènìyàn láti ṣe àtìlẹ́yìn fún lórí ọ̀rọ̀ àyẹ̀wò ọ̀hún torí pé òun ni yóò tan ìmọ́lẹ̀ sí àwọn òkodoro ọ̀rọ̀ tó farasin sínú òkùnkùn. Punch Metro ti ṣáájú ròyìn pé àwọn agbẹjọ́rò ìdílé náà ti koro ojú sí agbára àti ìgbéléwọ̀n àwọn ilé ìwòsàn tí wọ́n yàn fún wọn láti lọ ṣe àyẹ̀wò náà. Ọládayọ̀ Ògúngbè ẹni tó jẹ́ agbẹjọ́rò fún ìdílé náà sọ pé ní ọjọ́ 24 oṣù kejì ọdún yìí ní ilé ẹjọ́ pàṣẹ pé kí wọ́n lọ ṣe àyẹ̀wò ọ̀hún ní àwọn ilé àyẹ̀wò tí gbogbo wọn bá fi ọwọ́ sí fún ẹ̀kúnrẹ́rẹ́ òdodo. Àwọn ilé àyẹ̀wò tí ilé ẹjọ́ pàṣẹ náà ní DNA Diagnostic Center, Alpha Biolabs àti Advanced Histopathology Laboratory Limited. Gbajúmọ̀ akọrin náà Mohbad ló kú lóṣù kẹsàn-án ọdún 2023 tí ìròyìn ikú rẹ̀ sì wà lábẹ́ ọ̀pọ̀lọpọ̀ àríyànjiyàn èyí tí ó fa ìbínú àti ìwọ́de káàkiri orílẹ̀-èdè àti àwọn àríyànjiyàn òfin lórí ogún rẹ̀ àti àwọn owó orin rẹ̀. Ọmọ rẹ̀ Liam Alọ́ba ni wọ́n bí ní oṣù kẹrin ọdún 2023, oṣù bíi mélòó kan ṣáájú ikú bàbá rẹ̀ tí ọ̀rọ̀ ta ni bàbá ọmọ náà sì tẹ̀síwájú tó bẹ́ẹ̀ tí àwọn ènìyàn sì nífẹ̀ẹ́ sí òpin rẹ̀. Ìdí rẹ̀ o táwọn ajẹ́rìí Jehovah fi lè gba ẹ̀jẹ̀ ara wọn pamọ́ báyìí láti lò fún ìtọ́jú tó bá nílò kí wọ́n gbẹ̀jẹ̀. Ìjọ àwọn ajẹ́rìí Jehovah ti kéde àyípadà lórí òfin wọn tó ti pẹ́ wípé àwọn kò lè gba ẹ̀jẹ̀ sára wọn fún ìtọ́jú nílé ìwòsàn. Fún ọ̀pọ̀lọpọ̀ ọdún aláìsàn tó bá jẹ́ ajẹ́rìí Jehovah táwọn dókítà bá sọ fún wípé ó nílò kí wọ́n fa ẹ̀jẹ̀ sí lára nílé ìwòsàn kò ní gbà kí wọ́n ṣe bẹ́ẹ̀ torí ó tako ìgbàgbọ́ wọn. Ohun tí wọ́n máa ń sọ ni pé Ọlọ́run ni pé káwọn sá fún ẹ̀jẹ̀ torí Ọlọ́run rí ẹ̀jẹ̀ gẹ́gẹ́ bí nǹkan abẹ̀mí àwọn kò sì fẹ́ ṣe àìgbọràn sí Ọlọ́run. Àmọ́ nínú oṣù kẹta yìí ní àwọn aláṣẹ ìjọ àwọn ajẹ́rìí Jehovah tan ìmọ́lẹ̀ sí ìgbàgbọ́ ìjọ náà lórí fífa ẹ̀jẹ̀ sára ẹni tó bá ń ṣe àìsàn. Ohun tó ti yí padà báyìí ni pé àwọn ọmọ ìjọ ajẹ́rìí Jehovah lè fa ẹ̀jẹ̀ ara wọn pamọ́ títí di ọjọ́ tí wọ́n lè nílò irú ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ bóyá lásìkò tí wọ́n bá ń ṣiṣẹ́ abẹ tàbí tí wọ́n bá nílò ẹ̀jẹ̀ ìtọ́jú ara míì. Síbẹ̀ ìjọ náà kò tí ì fààyè gba àwọn ọmọ ìjọ láti máa gba ẹ̀jẹ̀ ẹlòmíràn lásìkò tí wọ́n bá ń ṣiṣẹ́ abẹ tàbí tí wọ́n bá nílò ẹ̀jẹ̀ nílé ìwòsàn. Ọdún ni ìjọ àwọn ajẹ́rìí Jehovah nípa ṣíṣe ìwàásù ojúlé dé ojúlé pàápàá jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà. Kò dín ní orílẹ̀-èdè igba káàkiri àgbáyé tí ìjọ àwọn ajẹ́rìí Jehovah wà ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù sì ni wọ́n. Òfin ìjọ àwọn ajẹ́rìí Jehovah tó ti pẹ́ ni pé àwọn ọmọ ìjọ náà kò gbọdọ̀ jẹ́ kí wọ́n fa ẹ̀jẹ̀ sí wọn lára nílé ìwòsàn. Àmọ́ ọ̀pọ̀ èèyàn ló ti ń tako òfin yìí wípé kò mú ọpọlọ dání rárá torí àwọn èèyàn máa nílò kí wọ́n fẹ̀jẹ̀ sí wọn lára pàápàá jùlọ lásìkò tí wọ́n bá ṣiṣẹ́ abẹ. Fún àpẹẹrẹ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Nàìjíríà nínú èyí tí ọmọ ìjọ ajẹ́rìí Jehovah kan ti pàdánù ẹ̀mí rẹ̀. Ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ni wọ́n koro ojú sí bí arábìnrin kan tó ń ta oúnjẹ Ọmọlọ́lá Mensah tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Aunty Esther ṣe kọ̀ láti jẹ́ kí wọ́n fa ẹ̀jẹ̀ sí i lára nílé ìwòsàn nítorí ó jẹ́ ọmọ ìjọ ajẹ́rìí Jehovah. Ìròyìn sọ pé Ọmọlọ́lá ti kọ́kọ́ rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ẹlẹ́yinjú àánú lórí ayélujára wípé kí wọ́n ṣèrànwọ́ owó fóun láti lè tọ́jú àìsàn jẹjẹrẹ ọyàn tó bá a fínra. Àwọn èèyàn sì dá 30 mílíọ̀nù náírà fún 30 mílíọ̀nù náírà. Gẹ́gẹ́ bí ó ti ṣàlàyé ó nílò láti gba ìtọ́jú àrùn jẹjẹrẹ tí wọ́n ń pè ní chemotherapy èyí tó máa mú gba ẹ̀jẹ̀. Ṣùgbọ́n dípò kó gba ẹ̀jẹ̀ níṣe ló ń lọ ń jẹ oúnjẹ tí yóò jẹ́ kí ẹ̀jẹ̀ pọ̀ lára rẹ̀ torí ọmọ ìjọ ajẹ́rìí Jehovah ni. Lẹ́yìn ọ̀rẹ̀yìn obìnrin náà padà dágbére fáyé. Àmọ́ ní báyìí àwọn aláṣẹ ìjọ náà ti sọ pé àwọn ọmọ ìjọ lè ṣètò bí wọ́n ṣe fẹ́ fi ẹ̀jẹ̀ ara wọn pamọ́ di ọjọ́ tí wọn yóò nílò rẹ̀. Nínú ọ̀rọ̀ tí ọ̀kan lára àwọn abẹnugan ìjọ ajẹ́rìí Jehovah sọ nínú fídíò kan tó wà lórí ìkànnì ìjọ náà ni ọkùnrin náà ti sọ pé Bíbélì kò sọ pàtó nǹkan kan lórí bí èèyàn ṣe lè ṣe ẹ̀jẹ̀ ara rẹ̀. 20 ọdún ni mo fi wá ọmọ, IVF 8 ni mo ṣe tó já sí pàbó, sọ́rógésì ni mo fi padà bí ìbejì làǹtìlanti.
arábìnrin kan ló ṣàlàyé ohun tójú rẹ̀ rí lákòókò tó ń wojú Ọlọ́run fún ọmọ. Arábìnrin Emily Francis Ejiovi ti ṣàlàyé ohun tí ojú rẹ̀ rí nínú ìrìn àjò àtilọ́mọláyé. Arábìnrin Emily sọ fún BBC Yorùbá pé 20 ọdún sẹ́yìn ni òun bẹ̀rẹ̀ ìrìn àjò wíwá ọmọ. Òun sì ti lé ní ẹni 50 ọdún. Àwọn èèyàn ti pè òun ní àjẹ́rí. Wọ́n ní òun ti pa gbogbo ọmọ òun jẹ. Ṣùgbọ́n ìrìn àjò náà padà já sí ayọ̀ fún òun torí ìbejì làǹtìlanti ni òun bí pẹ̀lú bí obìnrin míì ṣe bá òun gbé oyún tí ó sì bá òun bí àwọn ọmọ náà. Ọkùnrin àti obìnrin ni àwọn ìbejì tí Elédùà fi rẹ òun lẹ́kún. Arábìnrin Emily sọ pé òun nìkan lòun ò lọ́mọ nínú gbogbo àwọn ọmọ ìyá òun. Ó ní ìgbà 8 ni oyún bàjẹ́ lára òun. Bákan náà lòun ṣe ètò IVF láti bímọ nígbà 8 èyí tó já sí pàbó. Ó tún fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ní ìgbà 8 ni oyún bàjẹ́ lára òun. Ó ní èyí gan ló mú òun wá àwọn tí wọ́n ń ṣe sọ́rógésì kí òun lè rí ẹni tí yóò bá òun gbé oyún àti bímọ. Ìyá ọkọ òun ti béèrè lọ́wọ́ òun pé ṣé ọkùnrin ni òun ni tí òun ò fi bímọ. Ó ní òun dá lóhùn pé òun sì ń wojú Ọlọ́run, àmọ́ ìyá ọkọ òun dá òun lóhùn pé àgàn ni òun. Arábìnrin Emily sọ pé àwọn èèyàn láwùjọ ò ràn àwọn obìnrin tí ọmọ ń pọ́n lójú lọ́wọ́. Obìnrin yìí ní ọkọ òun kọ́kọ́ gbárùkù ti òun ní ìbẹ̀rẹ̀, ṣùgbọ́n ó ṣàlàyé pé ọkọ òun yí padà nígbà táwọn ọ̀rẹ́ àti ẹbí kò sí nínú. Arábìnrin Emily tún sọ fún BBC Yorùbá wípé ọ̀pọ̀ èèyàn ló ti tàbùkù òun nítorí òun ṣe sọ́rógésì. Ó ní eléyìí ṣẹlẹ̀ torí ọ̀pọ̀ èèyàn ni kò mọ̀ nípa fífi ètò sọ́rógésì bímọ. Àwọn ẹbí àti ọ̀rẹ́ ọkọ òun gan ń tàbùkù òun torí obìnrin míì bá òun gbé oyún àti bímọ. Lákọ̀ọ́kọ́ àwọn èèyàn kọ́kọ́ dunnú fún òun, ṣùgbọ́n ọ̀pọ̀ èèyàn ló máa ń fẹ́ rí i pé obìnrin gbé oyún fúnra rẹ̀ kí ó tó lè bímọ. Ọ̀pọ̀ ọdún ni òun ti gbé nílùú òyìnbó, òun sì wá láti ìdílé àwọn tó kàwé dáadáa. Ṣùgbọ́n àwọn èèyàn bẹ̀rẹ̀ sí béèrè wípé níbo ni òun ti rí ọmọ. Báyìí ni òun bẹ̀rẹ̀ sí ṣàlàyé fún wọn nípa sọ́rógésì. Fún ìdí èyí, ó ṣe pàtàkì kí àwọn èèyàn mọ̀ nípa fífi ètò sọ́rógésì lóyún àti bímọ ní Nàìjíríà. Àmọ́ ìdùnnú òun ni pé òun náà ti di ìyá ọlọ́mọ pẹ̀lú gbogbo ohun tí òun ti là kọjá. Ní báyìí inú òun dùn torí òun kì í ṣe àjẹmọ́ báyìí. Àdánù ńlá lèyí o. Ọmọ ìyá kan náà méjì pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá iná l'Ondo. Ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí. Ẹbí ọ̀gbẹ́ni Peter Oyiwo ti wà nínú ìbànújẹ́ ńlá báyìí lẹ́yìn tí ọmọ wọn méjì Queen Oyiwo àti Evelyn Oyiwo jóná ráúráú níbi ìjàmbá iná tó ṣẹlẹ̀ nílé wọn tó wà lópòpónà kínní Ọláríbigbé Street, Zion area, Odò Ayé ní ìjọba ìbílẹ̀ Òkìtìpupa ní ìpínlẹ̀ Ondo. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo sọ pé ó ṣeéṣe kó jẹ́ wípé àìbìkítà òbí àwọn ọmọ náà lásìkò tí wọ́n ń dáná lọ́wọ́ ló ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Agbẹnusọ ọlọ́pàá nípínlẹ̀ Ondo DSP Jimoh Abayomi ṣàlàyé nínú àtẹ̀jáde kan tó fi síta wípé kọmíṣánná ọlọ́pàá Adébọ̀wálé Lawal ti pàṣẹ ìwádìí ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ọ̀hún gan ní pàtó. Queen Oyiwo tó jẹ́ ẹ̀gbọ́n nínú àwọn méjì tó jóná mọ́lé ọ̀hún ló jẹ́ ọmọ ọdún 6 nígbà tí àbúrò rẹ̀ Evelyn jẹ́ ọmọ ọdún 4. Àwọn ọlọ́pàá ti ṣàbẹ̀wò síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé, wọ́n sì ya fọ́tò àwọn nǹkan tí wọ́n rí níbẹ̀ fún iṣẹ́ ìwádìí tí wọ́n ń ṣe. Iléeṣẹ́ ọlọ́pàá ti gbé òkú àwọn ọmọ tó jóná náà lọ sí iléeṣẹ́ ètò ìlera tó wà ní Odò Ayé. Ìṣẹ̀lẹ̀ náà sì ń ṣe àwọn òbí àwọn ọmọ tó pàdánù ẹ̀mí wọn náà ní kàyéfì. Àwọn ọlọ́pàá kò jẹ́ kí ẹnikẹ́ni dé ibi tí ilé tó jóná ọ̀hún wà mọ́ bí wọ́n ti ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú iléeṣẹ́ panápaná láti ṣèwádìí ohun tó ṣokùnfà ìjàmbá iná ọ̀hún. Nígbà tó ń kẹ́dùn pẹ̀lú ìdílé tó pàdánù ọmọ méjì náà nínú ìjàmbá iná, kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Ondo CP Adébọ̀wálé Lawal rọ àwọn aráàlú láti ṣọ́ra ṣe pẹ̀lú àwọn nǹkan tí wọ́n ń lò láti fi dáná. Kọmíṣánná ọlọ́pàá ní eléyìí ṣe pàtàkì láti dẹ́kun irú ìṣẹ̀lẹ̀ iná báyìí lọ́jọ́ iwájú. Ó wá ṣèkìlọ̀ náà pé káwọn èèyàn máa gbé àwọn nǹkan tó lè gbiná kúrò níbi tí wọ́n ti ń dáná. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti wá rọ aráàlú láti mójútó nǹkan tí wọ́n bá ń ṣe lórí iná kí wọ́n sì má ṣe kúrò níbẹ̀ lọ síbòmíràn, pàápàá jùlọ táwọn ọmọdé bá wà nílé, kí àwọn èèyàn ó rí wípé wọn kò fi àwọn ọmọdé nìkan sínú ilé nígbà tí wọ́n bá ń
dáná lọ́wọ́. Bákan náà kí wọ́n gbìyànjú láti ní àwọn nǹkan tí wọ́n lè fi paná nínú ilé bíi omi ọṣẹ, yẹ̀pẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni kí wọ́n ó gbìyànjú láti ṣe ìlanilọ́yẹ̀ fún ẹbí wọn, pàápàá jùlọ àwọn ọmọdé lórí ewu tó rọ̀ mọ́ iná àti ohun tí èèyàn lè ṣe tí iná bá ṣẹyọ. Ọ̀gá ọlọ́pàá nípínlẹ̀ Ondo wá fi dá àwọn aráàlú lójú wípé iléeṣẹ́ ọlọ́pàá kò ní káàárẹ̀ nípa dídáàbòbò wọn àti dúkìá wọn. Èyí ga o, ọ̀dọ́kùnrin ẹni ọdún 21 fipá bá obìnrin lò pọ̀ fún un lọ́rùn pa l'Ondo. Inú ìbànújẹ́ àti ìpòrúru ọkàn ní àwọn olùgbé ìlú Ìbórópà Àkókó wà báyìí o fún bí ọ̀dọ́mọkùnrin ẹni ọdún 21 ṣe fi ipá bá àgbàlagbà kan Ọláṣẹ́ní Veronica ní àjọṣepọ̀ tó sì yẹn lọ́rùn pa lẹ́yìn ìbálòpọ̀ náà. Àwọn olùgbé ìlú náà kò mọ ọjọ́ orí olóògbé ọ̀hún, ṣùgbọ́n wọ́n ṣàlàyé pé àgbàlagbà ni obìnrin tí Àlàbí Anthony fi ipá bá lò pọ̀. Ọ̀kan lára olùgbé ìlú náà tí kò fẹ́ kí orúkọ rẹ̀ di mímọ̀ ṣàlàyé pé wọ́n fi páńpẹ́ ọba mú Anthony lẹ́yìn tí wọ́n rí òkú arábìnrin náà, tí ìwádìí àwọn ọlọ́pàá sì tọ́ka ìṣẹ̀lẹ̀ yìí sí ọmọ ọdún 21 náà. Ó ṣàlàyé pé àwọn ọlọ́pàá gbé Anthony lọ oríko tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé láti béèrè àwọn ìbéèrè bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀, ṣùgbọ́n àwọn aráàlú náà tí wọ́n koro ojú sí ìwà aláàbí tí ọmọ náà hù gbìyànjú láti ṣèkọlù sí, tí àwọn ọlọ́pàá sì gbé sá kúrò láàrin àwọn èrò kí òfin lè ṣe ìdájọ́ tí ó tọ́ lórí ọmọ náà. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Jimoh Àbáyọ̀mí fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì ṣàlàyé pé wọ́n ti fi páńpẹ́ ọba mú Àlàbí Anthony lórí ìṣẹ̀lẹ̀ tó gbẹ̀mí Ọláṣẹ́ní Veronica nílùú Ìbórópà Àkókó. Àbáyọ̀mí sọ pé iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe ló mú kí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí, èyí tó mú kí wọ́n tọpinpin ẹ̀rọ ìléwọ́ olóògbé tó ti di àwátì àti fífi páńpẹ́ ọba mú afurasí náà. Agbẹnusọ náà sọ pé afurasí Anthony ti jẹ́wọ́ àṣemáṣe rẹ̀ tó sì fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ lòun fi ipá bá obìnrin náà lò tí òun sì yí ọrùn obìnrin náà lẹ́yìn àṣemáṣe tó wáyé lọ́wọ́ rẹ̀. Àbáyọ̀mí sọ pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti wá koro ojú sí irúfẹ́ ìwà ọ̀daràn náà tó sì fi dá àwọn aráàlú lójú pé wọn yóò ṣe ẹjọ́ náà ní ìbámu pẹ̀lú òfin. Ó ṣàlàyé pé ẹjọ́ náà ti wà ní olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo láti lè túbọ̀ ṣe ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ àti láti fi àfúrásì náà jófin. Kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Ondo Adébọ̀wálé Lawal rọ àwọn ará ìlú láti máa fi ìṣẹ̀lẹ̀ ohun tó ń wáyé ní àyíká wọn tó àwọn agbófinró létí ní àkókò láti lè ṣe ohun tó yẹ lásìkò tó yẹ. Ó tún ṣẹlẹ̀ o, àwọn agbébọn kọlu ìjọ ECOWAS ní Kwara, wọ́n jí èèyàn 8 gbé sá lọ. Àwọn agbésùnmọ̀mí ya wọ ìlú Omugo ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ìpínlẹ̀ Kwara, wọ́n sì jí èèyàn 8 gbé lọ ní ilé ìjọsìn kan níbẹ̀. Ìṣẹ̀lẹ̀ náà wáyé ní ọjọ́ àìkú Sunday ọjọ́ 22 oṣù kẹta ọdún 2026 ní ilé ìjọsìn ECOWAS tó wà ní ìlú náà ní nǹkan bíi aago 10 òwúrọ̀. Gẹ́gẹ́ bí oṣojú mi kòró ọ̀gbẹ́ni Afọláyan Báyọ̀sí ṣàlàyé, ó ní ilé ìjọsìn ECOWAS ìlú náà làwọn ti ń gbọ́ tí ìbọn ti ń ro lákọlákọ. Ó ṣàlàyé pé òun ò tí ì dé ilé ìjọsìn lákòókò tí ìṣẹ̀lẹ̀ náà fi ṣẹlẹ̀ torí òun wá omi tí òun yóò fi wẹ̀. Ó tẹ̀síwájú pé èèyàn 8 ni wọ́n jí gbé, ṣùgbọ́n wọ́n fi àwọn 3 kan kalẹ̀ nínú wọn. Ẹni àkọ́kọ́ ni ìyá àgbàlagbà tí kò lè rìn dáadáa àti ọmọ kékeré kan tí ariwo rẹ̀ pọ̀ nígbà tó ń sunkún tí obìnrin kan sì bọ́ lọ́wọ́ wọn lójú ọ̀nà. Pẹ̀lú àlàyé pé àwọn 5 ló kù lọ́dọ̀ àwọn agbésùnmọ̀mí náà báyìí tí wọ́n jí gbé. Nínú ọ̀rọ̀ rẹ̀, kọmíṣánná fẹ́tò ìròyìn àti ìbánisọ̀rọ̀ ní ìpínlẹ̀ Kwara arábìnrin Bọ́lá Olúkojú sọ pé àwọn 5 ni wọ́n jí gbé. Àtẹ̀jáde tí kọmíṣánná náà fi síta lórúkọ ìjọba ìpínlẹ̀ Kwara kan sára sáwọn ọlọ́dẹ, ikọ̀ fìjìláńtẹ́, ẹ̀ṣọ́ aṣọ́gbó àti àwọn elétò ààbò tó kún fún ìfarajìn wọn. Ìjọba ìpínlẹ̀ Kwara wá ké sí àwọn elétò ààbò láti dóòlà gbogbo àwọn tí wọ́n jí gbé padà láì fi ara pa. Bẹ́ẹ̀ ni ìjọba bu ẹnu àtẹ́ lu irú àkọlù bẹ́ẹ̀ tó wáyé sáwọn olùjọ́sìn tí wọ́n lọ sin ẹlẹ́dàá wọn lọ́jọ́ ìsinmi, pẹ̀lú àrọwà sí àwọn ikọ̀ ẹ̀ṣọ́ elétò ààbò láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ológun láti gbógun ti àwọn àgbésùnmọ̀mí náà. Bákan
bákan náà ni ìjọba ìpínlẹ̀ Kwara ní òun farajìn láti dáàbò bo ará ìlú. ẹ̀wẹ̀ ìlú Omugolẹ́kùn Òrò Àgọ́ ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ìpínlẹ̀ Kwara fojú winá àkọlù àwọn àgbébọnjà. nínú ìkọlù ọ̀hún ni wọ́n ti ṣekú pa ọkùnrin kan tí wọ́n pè ní Ajíṣẹ́ Ayọ̀ tí wọ́n sì jí ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ gbé sálọ. bákan náà ni wọ́n tún jí èèyàn 4 gbé nínú oko kaṣú tí wọ́n ti lọ ṣiṣẹ́. ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara yìí ló jẹ́ ọ̀kan lára àwọn ìjọba ìbílẹ̀ tó ń kojú àkọlù àwọn àgbésùnmọ̀mí. inú fu àyàfu làwọn èèyàn agbègbè náà sì wà látàrí ìbẹ̀rù àkọlù àwọn àgbébọnjà náà fún ọjọ́ pípẹ́. lóṣù kínní ọdún yìí ní ìjọba ìpínlẹ̀ Kwara pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ìjọba àpapọ̀ kó àwọn ọmọ ogun lọ agbègbè Òrò Àgọ́. àwọn ọmọ ogun náà ṣiṣẹ́ lágbègbè náà fún nǹkan bíi ọ̀sẹ̀ méjì tí wọ́n sì kó gbogbo Fúlàní tí wọ́n ń ṣiṣẹ́ lágbègbè náà kúrò. bẹ́ẹ̀ ni wọ́n ju ọ̀pọ̀ àdó olóró sí ibùba àwọn àgbésùnmọ̀mí náà láti fọ ibẹ̀ mọ́ tónítóní. ṣé àwọn Fúlàní pọ̀ lágbègbè náà tí wọ́n ń ṣiṣẹ́ àgbẹ̀ táwọn míín sì ń dàrán jẹ. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara wá fìdí ìṣẹ̀lẹ̀ ìkọlù sí ilé ìjọsìn ECWA Òmùgọ̀ ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ìpínlẹ̀ Kwara múlẹ̀. àtẹ̀jáde agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Èjìrẹ́ Adéyẹmí tóun sọ pé nǹkan bíi aago 10 òwúrọ̀ ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. ó fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n ti dóòlà àwọn 3 nínú àwọn 8 tí wọ́n jí gbé tí iṣẹ́ sì ń lọ láti dóòlà àwọn èèyàn tó ṣẹ́kù. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, yóò sì dára fún yín. ọmọ ogún ọdún kan ṣekú pa ìyá rẹ̀ látàrí pé ó kọ̀ kò wẹ̀ kò sì tún pèsè owó fún arákùnrin rẹ̀ láti bẹ̀rẹ̀ iṣẹ́ tó kọ́. ó mà ṣe o, kọ́mọ sì wò sùnsùn kó sì dùnbù ìyá rẹ̀. oríṣiríṣi àwọn èèyàn Ọ̀hátèkwè Ukwawu níjọba ìbílẹ̀ Onitsha nípínlẹ̀ Ebonyi ti lé ọkùnrin kan Damian Ofobuike ọmọ ogún ọdún jáde kúrò nínú ìlú fún ẹ̀sùn ṣíṣekú pa ìyá rẹ̀. gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, Ofobuike ṣèkọlù sí ìyá rẹ̀ Onyemachi pẹ̀lú àdá, ìṣẹ̀lẹ̀ tó ti sọ ìlú sínú agbami ọ̀fọ̀. àwọn èèyàn tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ sọ wípé ìṣẹ̀lẹ̀ náà wáyé lópin ọ̀sẹ̀ tó kọjá lẹ́yìn tí afurasí ọ̀hún na pápá bora lọ sí igbó tó súnmọ́ agbègbè náà. ẹ̀wẹ̀ àwọn ọ̀dọ́ ìlú kóra wọn jọ tọpinpin lépa rẹ̀ lọ igbó níbi tó sápamọ́ sí tí wọ́n sì náwó gan-an. àwọn ọ̀dọ́ náà fi ṣẹ̀sín káàkiri ìlú ṣáájú kí wọ́n tó lè jáde kúrò nínú ìlú tí wọ́n sì ní kò gbọdọ̀ padà wọnú ìlú mọ́. nínú fídíò kan tó jẹ́ kásílẹ̀ lásìkò tí wọ́n ń ṣàfihàn rẹ̀, afurasí náà jẹ́wọ́ ìwà ọ̀daràn tó hù. ó ní òun dá ọ̀ràn náà nítorí pé ìyá òun kọ̀ láti wẹ òun, ó sì tún kọ̀ láti pèsè owó fún arákùnrin òun tó kọ́ṣẹ́ aṣerunlóge láti gba ṣọ́ọ̀bù ra irinṣẹ́ fún un láti bẹ̀rẹ̀ iṣẹ́ tó kọ́. kánsílọ̀ tó ń sojú agbègbè náà Madubuchi Nweke, ẹni tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, sọ wípé òun kó igba ọ̀dọ́ jọ láti lọ gbọn inú igbó yẹ́bẹ́yẹ́bẹ́ láti náwó gan àfúrásì náà. ó fi kún un pé àfúrásì náà ti jẹ́ yọ̀ǹda lé àwọn ọlọ́pàá lọ́wọ́ fún ìwádìí ìtẹ̀síwájú. wàyí o, òkú olóògbé ti jẹ́ gbígbé lọ sí ilé ìgbókùpamọ́sí. ọpẹ́ o, àwọn àgbẹ̀ méjì tó ṣẹ́kù nínú 4 tí wọ́n jí gbé níléeṣẹ́ kòkó nìbàdàn gbàyọ̀ǹda nípa akitiyan ẹ̀ṣọ́ aláàbò. àwọn ẹ̀ṣọ́ aláàbò ti dóòlà àwọn àgbẹ̀ oníkòkó méjì tí àwọn ajínigbé jí gbé lásìkò tí wọ́n ṣe àbẹ̀wò sí iléeṣẹ́ tó ń ṣe ìwádìí nípa kòkó ní Nàìjíríà CRIN nílùú Ìbàdàn lọ́jọ́ Sátidé. àwọn ọlọ́pàá ti kọ́kọ́ gba 2 sílẹ̀ lára àwọn àgbẹ̀ náà tí ọwọ́ sì tẹ afurasí 3 tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà láàrin wákàtí 24 tí ìṣẹ̀lẹ̀ náà wáyé. bákan náà ni a rí gbọ́ pé àwọn ajínigbé náà béèrè fún 100 mílíọ̀nù náírà ṣáájú kí wọ́n tó fi àwọn èèyàn náà sílẹ̀. alága ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé onímọ̀ ẹ̀rọ Akeem Ọlátúnjí ló fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn èèyàn náà ti gba ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé. Ọlátúnjí ṣàlàyé pé ìtúsílẹ̀ àwọn àgbẹ̀ náà wáyé nítorí iṣẹ́ takuntakun àwọn agbófinró pẹ̀lú ikọ̀ àmọ̀tẹ́kùn àti àwọn fìjìláńtẹ́ ní ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé. àwọn agbébọn ya bo ọ́fíìsì àjọ tó ń ṣèwádìí nípa Cocoa Research Institute of Nigeria CRIN tó wà ní
ìdí àyùnrẹ́ nílùú Ìbàdàn níbi tí wọ́n ti jí àgbẹ̀ 4 gbé lọ. A gbọ́ pé àbẹ̀wò ní àwọn kan lára àwọn tí wọ́n jí gbé náà lọ ṣe síbẹ̀ ṣáájú ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Àgbẹ̀kókó kan tí orí kó yọ nínú ìṣẹ̀lẹ̀ náà sọ wípé inú igbó làwọn agbésùmọ̀mí náà gbà wá tí àwọn agbébọn náà sì dènà de ọkọ̀ àwọn lásìkò tí àwọn ń lọ sí ẹ̀ka ètò ìlera ọgbà àjọ náà. A ó rántí pé agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Àyànládé Ọláyínká tó fìdí ìròyìn náà múlẹ̀ sọ fún àwọn akọ̀ròyìn pé wọ́n dóòlà ẹnìkan nínú àwọn àgbẹ̀ 4 náà. Ó ní kọmíṣánná ọlọ́pàá Fẹ́mi Haruna ti pàṣẹ fún ẹ̀ka tó ń gbógun ti ìjínigbé anti-kidnapping unit àti DPO ìdí àyùnrẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ láti gba àwọn èèyàn tó sì wà láhàámọ́ ajínigbé náà padà. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá Àyànládé fi kún un pé àwọn agbófinró ti kàn lu igbó láti wá àwọn èèyàn náà rí kí ọwọ́ sì tẹ àwọn kọlọ̀rọ̀sí tó ṣiṣẹ́ ọ̀hún. Ó fi kún un pé ẹni tí wọ́n dóòlà wà ní àlàáfíà báyìí ó sì fún àwọn ọlọ́pàá ní àwọn ìròyìn tó lè wúlò fún ìwádìí. Àyànládé sọ pé iṣẹ́ ń lọ lọ́wọ́ láti dóòlà èèyàn tó sì kù sí àhámọ́ àwọn ajínigbé náà. Nínú àtẹ̀jáde tí Àyànládé fi léde, ó ní nígbà tí àwọn gbọ́ pé wọ́n jí àwọn èèyàn náà gbé, àkójọpọ̀ àwọn ọlọ́pàá àjọ NSCDC, Àmọ̀tẹ́kùn àtàwọn fijilantẹ́ ni wọ́n lọ síbẹ̀ láti lé àwọn ajínigbé náà bá. Ó ní akitiyan àwọn ṣe àṣeyọrí, àwọn sì dóòlà ọkùnrin 2. Lásìkò tí iṣẹ́ náà ń lọ lọ́wọ́, àwọn fi sìnkún òfin mú afurasí 3, wọ́n sì ti wà ní àhámọ́ ọlọ́pàá báyìí. Ó ní àwọn fẹ́ fi dá gbogbo àwọn aráàlú lójú pé àwọn kò ní yẹsẹ̀ nínú ojúṣe àwọn láti tẹ̀síwájú láti máa dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn káàkiri ìpínlẹ̀ yìí. Àwọn fẹ́ kí àwọn aráàlú lọ fi ọkàn wọn balẹ̀ kí wọ́n sì máa ṣọ́ra, kí wọ́n sì tún fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá nípa fífún wọn ní ìròyìn tó lè ran iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ nínú ìwádìí tó ń lọ lọ́wọ́.